èyí ni pàkúté tí wọ́n dẹ fún Ta-Ni-Ọlọrun tí wọ́n fi rí i mú. òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ lọ̀rọ̀ dà fún ọmọkùnrin kan Adégbọlá Abdulazeez tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ta-Ni-Ọlọrun, ẹni táwọn ọlọ́pàá ti mú pé ó sọ̀rọ̀ tako òfin tó de ọ̀rọ̀ lórí ìkànnì ayélujára tí wọ́n sì ti taari ẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n báyìí. àwọn ọmọ ẹgbẹ́ kan tí orúkọ wọn ń jẹ́ Ògo Ìlọrin, èyí tí Sheik oníyàwó mẹ́ta jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún, ni wọ́n dẹ páńpẹ́ fún ọmọkùnrin yìí látàrí bó ṣe ń fẹnu ṣátá ẹ̀sìn ìsìláàmù ànábì Muhammadu. ó dáná sun Kùránì tó sì bú gbogbo àwọn àáfàá Ìlọrin àti kọmíṣánná ọlọ́pàá lórí awuyewuye àwọn oníṣẹ̀ṣe àti àwọn àáfàá Ìlọrin. ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 ni wọ́n fi dẹ́. wọ́n sọ fún un pé oníṣẹ̀ṣe ni àwọn náà táwọn sì fẹ́ fowó ràn lọ́wọ́ lórí ọdún ìṣẹ̀ṣe tí wọ́n fẹ́ ṣe nílùú Ìlọrin, táwọn yóò sì bá tẹ aṣọ pẹ̀lú owó náà. Ta-Ni-Ọlọrun fúnra ẹ̀ ló fi ẹsẹ̀ ara ẹ̀ rìn lọ bá wọn nílùú Ìbàdàn, ni wọ́n bá fà á lé ọlọ́pàá lọ́wọ́ tó fi dèrò Ìlọrin. ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin tí í ṣe olúùlú fún ìpínlẹ̀ Kwara ni wọ́n wọ́ Adégbọlá Abdulazeez lọ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kẹjọ yìí. ẹ̀sùn tí wọ́n fi kàn án ní ìgbìmọ̀pọ̀ láti hùwà burúkú, ìtàbùkù, bíba èsì jẹ́, ìbanilórúkọjẹ́ àti dídá rògbòdìyàn sílẹ̀ èyí tó lòdì síwèé òfin Nàìjíríà. onídàájọ́ Muhammed Ibrahim pàṣẹ kí wọ́n lọ sọ afurasí náà sọ́gbà ẹ̀wọ̀n Mandala nílùú Ìlọrin fún 50 ọjọ́, ìyẹn oṣù kan àbọ̀, kí ìgbẹ́jọ́ tó tẹ̀síwájú. ó sì sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 5 oṣù kẹwàá ọdún 2023 yìí.